Alhamdulilayi Rabbil Alamin. Ẹ̀yin tèmi ṣàlàáfíà lẹ wà. Gẹ́gẹ́ bí èmi on point by two ṣe wà lénìí. Thank you for joining me. Mo ń ṣe fídíò yìí nítorí àwọn ọmọ tó ń bọ̀ lẹ́yìn. Bẹ́ ṣe ń wo fídíò yìí, ẹ lè ti rí bùrọ̀dá kan ládùúgbò. Táyà wọn fẹ̀. Kí ni desire tiẹ̀ as ọmọkùnrin tí wàá fi choose pé kí àyà tiẹ̀ fẹ̀ báyìí? Àwọn míì desire ẹ̀. Bẹ́ẹ̀ mo fẹ́ kó mọ̀ pé gbogbo dídán kọ́ ni wúrà. Then again, mo tún fi ń sọ fún àwọn obìnrin náà. Ẹ wẹnu lẹ̀, ẹ wẹnu ọkọ́. Ṣé rí fídíò yìí? Ẹ wẹnu lẹ̀, ẹ wẹnu ọkọ́. Kí ni ìwọ fẹ́ as obìnrin nínú ọkùnrin? Tó bá yẹ pé irú àwọn obìnrin tó jẹ́ pé àwọn fẹ́ kí ọkùnrin ní kìmí ńlá ni. Àwọn fọkùnrin kọkùnrin ní kìmí ńlá. Ó wá pàdé irú àwọn eléyìí. Ó wá rò pé wọ́n ní kìmí ńlá. Ó ṣeré o. Ó ṣeré o, deceive ara rẹ o. Ẹ lọ wo fídíò mi látẹ̀yìnwá pé ìwọ tó bá yẹ pé ọkùnrin tó ní kìmí ńlá ló ń wá ká, àwọn attributes tó máa rí lára rẹ̀ àti sọ sẹ́yìn lọ wá fídíò yẹn. Bẹ́ẹ̀ tó bá dijọ́ mi, mo máa ṣìwé kan á tún ṣe update. Bẹ́ẹ̀ lórí ilé tí mo mú wálé ní ẹ̀yin ẹwà àwọn ọkùnrin tẹ́ ẹ̀ lójú ràn yín. Ẹ̀yin ẹwẹ́nu lẹ̀, ẹwẹ́nu ọkọ́. Mi ò mú fídíò yìí wá láti wá tẹ́pẹ́rẹ́ èèyàn o, láti wá tẹ́ńbẹ́lú èèyàn o. Mo fẹ́ ká mọ̀ nǹkan tá à ń wà ni. Ẹ jẹ́ ká mọ̀ nǹkan tá à ń wá. Èmi personally, mo fi ara mi, that is before ìgbà tá a ṣì kéré, òun ni mo fi ṣe fídíò yìí. Pé tá a bá rí àwọn ọkùnrin báyìí, á ní àwọn ọkùnrin yìí, nǹkan bẹ́ńbẹ́. Àwọn ọkùnrin yìí agbára pọ̀. Àwọn ọkùnrin yìí wọ́n fẹ́ pààyàn. Èmi mọ̀ pé wọ́n ò ní wait. Tí wọ́n bá sùn lé obìnrin lè mọ́ lè ráyè mí. Èmi mọ̀ bẹ́ẹ̀ yẹn. Bẹ́ẹ̀ nǹkan tó sure ni pé bí wọ́n ṣe wà yìí, ọ̀pọ̀lọpọ̀ wọ́n ń suffer erectile dysfunction. Ọ̀pọ̀lọpọ̀ wọn ni kórópọ̀n wọn ti shrink. Ọ̀pọ̀lọpọ̀ wọn ni nǹkan ọmọkùnrin wọn ó ti sákónú nítorí ibi tó ti tóbi ju ara yòókù lọ. Ẹ̀yin ẹwẹ́nu lẹ̀, ẹwẹ́nu ọkọ́. Ẹ wòkè, ẹ wọlẹ̀. Ẹ wòkè, ẹ wọlẹ̀. Nítorí bẹ́ẹ̀ ìwọ ọmọ kéékèèké tẹ́ ẹ sì ń wò pé ẹni yìí bó ṣe rí èmi náà fẹ́ rí. Ìwọ náà mọ̀ pé ọ̀pọ̀lọpọ̀ wọn ó ní oògùn tí wọ́n ń lò. Ó ní oògùn tí wọ́n ń lò tó jẹ́ pé oògùn yẹn òun ló ń build muscle. Oògùn yẹn dẹ̀ ní kí ni wọ́n pè? Wọ́n pè ní anabolic steroids. Anabolic steroids. Ó ń wà ní, wọ́n máa fi ń gúnra wọn ni. Òun ló fà á tí kìíní kó fi ṣe gbàyìngbàyìngbàyìn. Well, steroids is a form of testosterone. Ṣé ẹ dẹ̀ mọ̀ pé testosterone, hormone ọkùnrin tó ń build ní tó ń produce ní testis ni. Òun ló jẹ́ kí ọkùnrin máa ṣe bí ọkùnrin. Yes, òun ló jẹ́ kí ọkùnrin máa naturally bọ́lọ́run ṣe dá nìyẹn. Bí body chemistry ṣe rí nìyẹn. Pé kí testis kó máa build testosterone. Bẹ́ẹ̀ nítorí pé wọ́n desire something more. Wọ́n fẹ́ tóbi, bouncer ni wọ́n fẹ́ wà lẹ́yìn àwọn èèyàn. Kí wọ́n bá rí wọn káwọ obìnrin ní wọn ká ní ọkùnrin dé. Wọ́n fẹ́ lókè ni o, kò sí kankan sálẹ̀. Wọ́n fẹ́ lókè ni. Ẹ wo fídíò, ẹ wòkè, ẹ wẹnu ẹkọ́. Okay? Nǹkan tí wọ́n wá, although àwọn míì lo natural thing tó involve pé kí wọ́n jẹ lot of proteins. Bẹ́ẹ̀ kò lè build báyìí. Kò lè build báyìí. Àwọn eléyìí tó yẹ yín every chance wà pé wọ́n lo steroids, anabolic steroids. Ó ní àwọn yìí, ó ní wọ́n lò. Long use of it. Ó jẹ́ ká mọ̀ pé ó lè lead sí erectile dysfunction. Ó lè lead sí kí heart ní problem. Ó lè lead sí kidney ní problem. Ó lè lead sí so many things. Nítorí pé kí ni nígbà tẹ́ ẹ bá lò mọ́ kí natural testosterone kó tó máa reproduce, ó máa pẹ́. So èèyàn tó ń lò ó máa suffer ẹ̀ dáadáa through àti ṣe déédé. So ìgbàgbọ́ tèmi ni pé bí àyà ṣe tóbi, ó yẹ kí ìsàlẹ̀ náà tóbi. Rárá o, kò jọra wọn. Nítorí pé kí ni asadita tí wọ́n fi ń lò jù yẹn, tí wọ́n fi ń lò yẹn, kò ní jẹ́ kí natural testosterone kó produce mọ́. Already àwọn ti gbé foreign body wá síbẹ̀. Natural testosterone yẹn á wá relax. Tó bá wá ti di pé kíní yẹn ti fún wọn ní issue, wọ́n wá slow down.
one of the first therapy tó máa fún wọn náà ni pé kí wọ́n cut down lórí steroids tí wọ́n ń lò yẹn. Tí wọ́n dẹ̀ ni wọ́n fi ń ṣeré yẹn, prostate wọ́n fi ń ṣeré. Ìwádìí jẹ́ ká mọ̀ pé wọ́n máa ń ní high blood pressure, wọ́n máa ń ní heart attack, wọ́n máa ń ní testicular cancer because oògùn tí wọ́n lò yẹn ó ń shrink. Níṣẹ́ tó yẹ kó máa jẹ́ kí ìkórópọ̀n wọn máa tóbi, ìkórópọ̀n wọn á ti máa reduce. Apart from that again, ó ń cause mania, ó ń cause delusion, ó ń cause so many things. Ó ń cause blood clot, ó ń cause damaged arteries àti so many. Benefit ẹ̀ just wọ́n kàn fẹ́ build muscle ní láti dàbí bouncer, láti dàbí epon. Disadvantages tó wà lẹ́yìn ẹ̀ ó gọbọi, ó ṣe gọbọi. So ìwọ tó feel pé tó believe pé nítorí pé nǹkan ọmọkùnrin ẹ̀ kéré, the next thing ni pé kó lọ mọ́ introduce irú steroids sí ara rẹ̀. I'm telling you, ó ṣeré ni, owó tún wá para rẹ̀ sí. Torí eléyìí tí ẹ̀ jọ mí lójú. Tí ẹ bá nígbàgbọ́ gbogbo ọ̀rọ̀ tí mò ń sọ yìí, ṣé bẹ́ẹ̀ náà ẹ̀ ń wo ojú fídíò, ẹ rí fídíò, ẹ wẹ́nu òkè, ẹ wẹ́nu ìsàlẹ̀. But ó dáa for the main time pé yes, I build muscle. Steroids tí wọ́n ń lò yìí, wọ́n classify as illegal. And kíní tí wọ́n dẹ̀ ń lò yìí, ó máa jẹ́ kí wọ́n tètè wà prompt sí lot of diseases. Nítorí ọ̀pọ̀lọpọ̀ wọ́n máa ń careless, wọ́n máa share needles. Wọ́n lè tètè kó àrùn tá à ń pè ní HIV, wọ́n lè tètè ní nǹkan tá à ń pè ní hepatitis B, C. Ìwọ ọmọkùnrin tó wà ń bẹ̀ yẹn tó fẹ́ build irú muscle báyìí, mo believe pé wàá rí fídíò yìí. Torí pé kíni, láti build muscle ẹ̀ dé level yìí, túláàsì ni kó misuse nǹkan tí wọ́n ń lò. Túláàsì ni kó misuse nǹkan tá à ń sọ yìí, which ó wà very very damaged to your head. Bí àyà ṣe rí kọ́ ni ikùn rí o, ní ìsàlẹ̀ rí. Ẹ̀yin náà ẹ wò ó. Ṣé bó yẹ ká rí kíní náà? Níjọ́ one of these days gan, mo ti rí nínú fídíò nínú ibì kan ni mo rí ọkùnrin náà táyà rẹ̀ fẹ̀, ni mo rí ìsàlẹ̀ rẹ̀ tó lọ́ńkọ̀ tí tó gùn báyìí. Eléyìí mọ̀ tẹ̀ tí lucky. At the end of the day, ó wọ mask sísàlẹ̀ ni kó fi dàbí ẹni pé bóun ṣe build àyà náà ní ìsàlẹ̀ build. Irọ́ ni. Even tó bá tiẹ̀ lo steroids kankan, you understand, tó lo this type of steroids tí wọ́n lò, tó kàn jẹun táyà rẹ̀ build ni, ó sì máa gba nǹkan ọmọkùnrin ẹ̀. Ẹ jẹ́ ká sọ like bí tiwantiwa, bí local, you understand, as in layman. Ó jẹun, òun build àyà, òun gbé lift. Lift tó ń gbé yẹn kò lè show níbi bòlà. Àyà rẹ̀ nìkan. Anywhere tẹ́ bá ti lè build, tó ti lè tẹ́ lọ build excess, ó máa gba nǹkan ọmọkùnrin lọ lọ́wọ́ yín. You understand? So nǹkan tí mo research, ó lè pẹ̀lú nǹkan tí wọ́n ń lò yìí, ó lè shrink kórópọ̀n wọn, ó lè jẹ́ kí wọ́n mọ̀ ṣe déédéé as ọkùnrin, ó lè jẹ́ kí àtọ̀ wọn mọ̀ dá mọ́. Kò sí research tó fi sọ fún wa pé ó lè jẹ́ kí nǹkan ọmọkùnrin wọn kó kéré sí àbí kó gùn sí. Ṣóyé yín? Other than normal size wọn náà ni wọ́n máa lò. Ṣóyé yín? But pẹ̀lú nǹkan tèmi rí yìí, ó dàbí pé àyà yẹn, pẹ̀lú nǹkan tèmi rí yìí o, àti tí mo ti rí pẹ̀lú most of these weightlifter, ó dàbí ẹni pé ó ń gba nǹkan ọmọkùnrin lọ́wọ́ wọn náà. Pé ara ibì kan ò gbọdọ̀ tóbi ju other places lọ, ó gba nǹkan ọmọkùnrin lọ́wọ́ wọn. Ẹ̀yin ẹ wò dáadáa. Ẹ̀yin kò sọ pé on point kí náà, yes, nǹkan tèmi figure out ni, mo figure out, mo wá research. Figuring mi àti research mi ó wá bọ́ sí déédéé. Mo ti rí àwọn ní orí social media yìí, èmi mò ń sọ̀rọ̀ báyìí nítorí pé kíni, èmi jẹ́ doctor ọkọ àti ìyàwó as in herbal aspect. Mo ti ní orí social media yìí, mo ti rí àwọn artist, mi ò fẹ́ porúkọ, tó jẹ́ pé a ní orí ọ̀fẹ́ pẹ̀lú ṣòkòtò bùlàbùlà tí wọ́n wọ̀ yìí, wọ́n sì ju àwọn yìí lọ. So fún ẹ̀yin ọmọ kékeré tẹ́ ń desire pé ẹ fẹ́ grow muscle like this, ẹ ti mọ̀ pé ó máa affect natural testosterone yín. Eléyìí artificial testosterone òun ni wọ́n fi build eléyìí. Tó bá pọ̀ jù, ó máa pa natural testosterone. A wá fún yín ní kékeré. Kẹ́ tó come back,
In fact, if you are under therapy tí wọ́n ní kẹ́ má lò ó mọ́, kí ẹ tó wà okay ó máa tó almost a year. Ó depend bẹ́ bá ṣe lò ó, duration tẹ́ fi lò ó, òun náà ni duration tí natural testosterone yín á wá bẹ̀rẹ̀ sí ní produce díẹ̀. It may take like even 3 years, even more, or ó ti tán nìyẹn. Depending on how you use it. This is on point by 2, using my words for others. Ẹ rọra o.